Ọ̀ṣínbàjò Ezra Táyà ní kò lè ṣe anything ẹ rí pé wọ́n ti pa ẹnu ẹ̀ mọ́ senate leader Fúlàní ní rep o Fúlàní ní they have largest minister they have largest senators kíní kankan pé tèrè ìdíjà fi ní pé tọmọ wa bá débẹ̀ gbogbo kíní adúró under the government of Bola Ahmed Tinubu now. Ṣé bàbá ṣe ẹ̀ṣọ́dún méjì ni ṣé ó ti pọ́dún méjì èyí tán pa ní ọdún mẹ́jọ Buhari ṣe é gbọ́ mi kò tó lè tán ti pa ní ọdún méjì bàbá Tinubu now. Mi mọ̀ bóyá ẹ gbọ́ bí àǹtí mo sọ yẹ ìrìn àjò tí wọ́n rìn ní ọdún mẹ́jọ nígbà ayé Buhari ní ilẹ̀ Yorùbá drama tán ṣe akitiyan wọn tán ṣe ní ọdún mẹ́jọ Buhari ní ilẹ̀ Yorùbá kò tó ilé ìtàn ti ṣe ní ọdún méjì Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ èyí Yorùbá mà now. Ìyẹn ni pé bí ìgbà tí ọdẹ bá lọ sóko tó lọ sóko lánàá tó pa ẹran mẹ́wàá àwọn ní ọwọ́ ẹ̀ dẹ Ògúnfọ́rẹ́ tó wá lélẹ̀ ní tó wá pa bí 100 bẹ́ẹ̀ ni ìrìnàjò yẹn ṣe rí. Èyí tán pa ní ọdún méjì Bọ́lá Ahmed Tinubu ó ju eléyìí tán pa ní ọdún mẹ́jọ Buhari lọ. So nígbà tí ìjọba Bọ́lá Ahmed Tinubu ò bá tù wá lára náà ṣé Fúlàní ní òde bẹ́ẹ̀ tí ìjọba yóò tù wá lára tá tún fún wọn ní agbára tí sódà wọn tún wọ lókè. Nígbà tí Buhari ṣèjọba wọn bí ọmọ Yorùbá kan dáa kó fèsì Fúlàní kẹjọ máa ági kó sọ pé kọ́yọ̀ Buhari tó bá kúrò ń bẹ̀ láàyè orí ìyá ẹ̀ tẹ́lẹ̀ ni orí bàbá ẹ̀ tẹ́lẹ̀ ni àjẹpọ̀sì ní nǹkan rẹ̀ ṣe nílé ayé. Ṣùgbọ́n náà ẹ dúró tí wọ́n wá tún máa sọ fún yín pé kọ́yọ̀ Tinubu ẹ dúró tí wọ́n ẹ jọ máa sọ̀rọ̀ wọ́n á máa sọ fún ẹ pé kọ́yọ̀ Tinubu ìyẹn ni pé Tinubu ò jẹ́ nǹkan kan lójú wọn. Tinubu ò jẹ́ nǹkan kan lójú wọn. Wọ́n wọlé Yorùbá àwọn gómìnà wa tún wá ojú rere wọn ni. Àti ìgbọ́rí pé wọ́n ń ṣe security meetings ní north wọ́n pe àwọn ọmọ Yorùbá bẹ̀. Àti ìgbọ́rí pé wọ́n ń ṣe security meeting ní ilẹ̀ Ìgbò wọ́n pe ọmọ Yorùbá bẹ̀. Ṣùgbọ́n ní tó máa ń ṣe security meeting ní Èkìtì níbà yìí wọ́n á ní kán lọ pé sẹ́ríkì Fúlàní ní Èkìtì àjòkó Yorùbá ó máa sọ ètò ààbò ọ̀nà tá máa gbà dáàbò bo ara wọn wọ́n máa sọ lójú ọ̀tá tí ń pa wọ́n ká lè mọ level of ìbẹ̀rù tí wọ́n ti gbé sí ọkàn àwọn leaders wa. Ìbéèrè mi rèé I love Bola Ahmed Tinubu dáadáa ó kàn jẹ́ pé elérò púpọ̀ ni wọ́n lè mọ èmi ṣùgbọ́n àmọ́ra wa ní Sùúrùlérè lẹ́kọ̀ọ́ dáadáa láyé ìgbà tán contest fún Senate. Ìbéèrè mi rèé tí mo dẹ̀ fẹ́ kí gbogbo àwọn ojúlówó ọmọ Yorùbá kájọ wò. Some will say that ẹ kórìíra Tinubu ni ọ̀rọ̀ ilé ti kọjá ìkórìíra. Now we are safe because we lost only one person. 1,000 Yorùbá dẹ̀ ń ṣègbè lọ ó dẹ̀ ń lọ ráìráì. Ìbéèrè mi rèé torí mo sọ ń gbà yẹ lọ́hùn wípé ta ló sọ fún yín pé ìjọba Tinubu máa tu ìran Yorùbá lára? Ta ló sọ fún yín pé ìjọba Tinubu ló máa fòpin sí pípa tán pa ìran Yorùbá? Tẹ́ bá rántí ìbéèrè tí mo béèrè yẹn bàbá mi Kúnlé Ṣítù you are welcome sir. Àgbàrá yìí fòkò tó rí ayé yóò ní fòye rò. That is the ìbéèrè tí mo béèrè pé ókè o à ń pariwo ń sìn ngbàyà àwọn ọba wa tẹ̀ ń sọ wípé Buhari ò fún wọn láàyè tó bá ti gbọ́ pé àwọn ọba Yorùbá ló ń bọ̀
wọn ní sí géètì fún wọn, wọn ní fún wọn lórí ọ̀fẹ́ àti wọlé. Àrọ́bà tó sọ pé odidi ọ̀sẹ̀ méjì ló ń lò nínú géètì Aso Rock, tó jẹ́ pé táwọn bá ti dáwọ́ alẹ́ báyìí wọ́n á tún lọ sùn sóòtẹ́ẹ̀lì, wọ́n á tún padà lọ láàárọ̀ tí wọ́n jẹ́ kó ń rí Buhari. Okay, Tinubu ti wà ń bẹ̀rẹ̀ sí. Ṣé àwọn ọba wa ò lórí ọ̀fẹ́ àti lọ rí bàbá Tinubu ni? Wọ́n ń lọ, tara wọn náà ń lọ fún. Ni mo fi sọ pé the love of the Yorubas kò sí nínú ọ̀pọ̀lọpọ̀ the majority of leaders we have in Yoruba now. Kò sí. Ìbéèrè mi tí mo ní mo fẹ́ béèrè, orí báyìí bó ṣe rí nígbà ìjọba Bọ́lá Ahmed Tinubu, Jagaba olódòdẹ aṣíwájú, orí bó ṣe rí fún ìran Yorùbá. Tí Bọ́lá Ahmed Tinubu bá wá kúrò ńbẹ̀, bó ni ó ṣe rí? Ìjọba ọmọ títí wa ò rọ̀ wá lọ́rùn. Ṣé ìjọba Fúlàní ni ó wá rọ̀ wá lọ́rùn? Tí wọ́n ń wá ọ̀nà láti gba ẹ̀tọ́ wa lọ́wọ́ wa. And the Fulani will never betray themselves. Ọ̀nà kan yẹn náà ni gbogbo wọn roko sí. Bí ilẹ̀ Yorùbá ṣe máa di títí wọn. Ọ̀nà kan yẹn náà roko sí. Ẹ lọ wádìí láti gba ayé Buhari nígbà ministry. Ọ̀nà kan yẹn náà ni gbogbo wọn roko sí. Tó bá jẹ́ pé ọmọ Yorùbá ló lọ sí Kaduna, tó lọ sí local government kan bẹ̀, tó lọ gba fọ́ọ̀mù bẹ̀ kó n fẹ́ fi join army, tó lọ sí Sokoto, tó lọ sí Adamawa, Nasarawa, tó kóra wọn jọ papọ̀ tán lọ sí bíi 20 or 40, tán náà fẹ́ gba fọ́ọ̀mù bẹ̀ láti join army bẹ̀. Bí wọ́n ṣe mú wọn lẹ́kọ̀ọ́ yẹ, tí wọ́n bá pa wọ́n, wọ́n á wà lẹ́wọ̀n. Àti General Gambo tán dárúkọ yẹ, wọ́n á ti dismiss ẹ̀, wọ́n á ti sọ́sẹ̀ wọ̀n. Ṣùgbọ́n ohun táwọn bá ṣe àṣegbé ni. Because of what? Nigeria belong to them. Àwọn ẹni tó bá ń pàṣẹ ìlú, òun ló ní ìlú. Ẹni bá ń pàṣẹ ìlú, òun ló ní ìlú. Àwọn ọba wa ò lágbára mọ́, àwọn ọba wa ò lágbára mọ́. Let us ask a question. Ṣé constitution ọ̀tọ̀ náà ń lò fáwọn ọba wa ni? Ṣé constitution ọ̀tọ̀ náà ń lò fáwọn ọba Fúlàní lókè lọ́hùn, àwọn emirs? Táwọn gómìnà wọn á rí wọn, tá máa pa búrúburú níwájú wọn. Táwọn gómìnà àwọn rí wọn tó jẹ́ pé látọ̀ ọ̀kan bá náà tí máa ṣe ránkàdédè, tá tí máa ṣe ránkàdédè. Tá ń lòṣò ní bọ́n ṣe máa kíra wọn yẹn níwájú ẹ̀mí àwọn gómìnà títí wá máa na ọwọ́ ni. Mo ti sọ, ojú kòkòrò máa ń gba iyì kúrò lára èèyàn. Ìjẹkújẹ máa ń gba iyì kúrò lára èèyàn. Àìnítẹ́lọ́rùn máa ń gba iyì kúrò lára èèyàn. Ẹja wádìí dáadáa, kí ló gba iyì kúrò lára àwọn ọba wa? Ìjẹkújẹ wà lára ẹ̀. Ojú kòkòrò ló sọ wọ́n di ẹrú àwọn gómìnà. Tó bá jẹ́ constitution tẹ́ ń pariwo yẹ o, kí ló dé tí constitution yẹn ń buyì fún àwọn tó ń buyì fún àwọn emir lókè lọ́hùn, tó jẹ́ pé àwọn ọba wa ló ń yẹ̀yẹ́ nísàlẹ̀ ń bí báyìí? It is because everything that belong to the Yorubas ó ti di ẹrú Fúlàní. Òun làwọn ọmọ Fúlàní fi ń wọlé tó fi ń pa wá bó ṣe wù wọ́n. Ìbéèrè mi tí mo wá ní wípé sà, nínú ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó rí báyìí fún ìran Yorùbá, tí bàbá Bọ́lá Ahmed bá lọ tán, bó ni ó ṣe rí fún ìran Yorùbá? Wọ́n ti pa more than 49,000 ní ọdún méjì tí bàbá Tinubu débẹ̀ yìí. Wọ́n kàn rẹwà bí ìgbà tí ènìyàn bá rẹ́ lánìí. Kọ́dún mẹ́rin tó pé ńkọ́, mélòó náà ti pa? Tí bàbá Tinubu bá kúrò ńbẹ̀ ńkọ́? Ìrìdí tá a fi sọ wípé we need to secure our land. A gbọ́dọ̀ mójútó ilẹ̀ wa. And the only person that can do it, kí ẹ̀yin kábíyèsí kẹ́ gbọ́,
tí ilẹ̀ wa bá sì kí ọ ní yìí máa pọ̀ sí i. Tí ìran Yorùbá bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, nígbà tí àwọn ọba tàná ń ṣèlú, ara tu Yorùbá. Nígbà tí ìṣẹ̀dálẹ̀ Yorùbá tó wà bó ṣe wà, tí wọn ò tí ì darúlú pọ̀ mọ́ Ṣàpà, ìran Yorùbá jẹ́ ìkan gbòógì not only Africa lágbàáyé. Nígbà tí wọn ò tí ì darúlú pọ̀ mọ́ Ṣàpà, nígbà tí Ifá Yorùbá sì ń fọre, tí ọ̀pẹ̀lẹ̀ ò tí ì fòlòlò fọ́hùn. Yorùbá jẹ́ ìkan gbòógì not only black race entire the world. Mi ò sọ pé Ifá ń parọ́ o, mo ti sọ́nà ọ̀rọ̀ mi rí. Bóyá àwọn tó gbé Ifá dání ló ń parọ́ ni, bóyá Ifá dẹ̀rẹ̀, bóyá Ifá gan ti fi ilẹ̀ Yorùbá lẹ̀ tá a mọ̀, tó jẹ́ pé fèkì Ifá lókù tó wà ń ta. Ta ń lọ Ifá mọ̀rọ̀ olóṣèlú tí ń yan ọba fún wa, tó jẹ́ pé majority àwọn ọba tán yàn lénìí ìgbà àtàná ń gbé, ìgbà oró wọn gbégbá oyin fún ilẹ̀ Yorùbá mọ́. The love of the Yorùbá is not in their heart. The love of the Yorùbá is not in their heart. Ẹ wo àwọn ahẹ́mí àyẹn. Ẹ wo ohun tí Sànúsí sọ sí ilẹ̀ Yorùbá. Ẹ wo ohun tí Sultan Sokoto sọ sí ilẹ̀ Yorùbá. Ẹ̀mí àkànnà wà ní Ìlọrin. Ẹ wo ohun tó sọ sí ilẹ̀ Yorùbá. Ẹ̀mí Ìlọrin dìídì gba odidi, ó dìídì ń fi ìyà jẹ ọba Jẹ́bà, torí pé bàbá yẹn sọ pé orísun ilẹ̀ Yorùbá ni àwọn òun ṣe Fúlàní. Ẹ wo punishment tán fún pé òun ò fẹ́ gbé adélẹ̀ kan wé òṣùká ọ̀ràn léun lórí. Ẹ wo ohun tójú bàbá yẹn rí. That is why we say that we need to secure our land, kí ohun gbogbo lè bọ́ sípò fún wa. Àti gbádùn nílẹ̀ yìí rí, ó ti dìtàn. Yorùbá ti jẹ́ number 1 ní black race rí, ó ti dìtàn. Yorùbá ti yá Great Britain lówó rí, ó ti dìtàn. Yorùbá ti ní ìbáṣepọ̀ pẹ̀lú Israel, ó ti dìtàn. Yorùbá a ní tẹlifíṣàn pẹ̀lú France, ó ti dìtàn. Àwọn ìtàn yẹn kí ló dé tá a lè máa continue ẹ̀ kó máa lọ sókè ká máa tẹ̀síwájú sí? Kí ló dé tá a fi dúró lójú kan bí omi adágún? It is because wọ́n ti gba ògo wa dànù lọ́wọ́ wa. Wọ́n wá dá ìran Yorùbá dúró sójú kan. Tá a bá ń tanra wa, tá a bá ń tàn wá, tá a bá tanra wa, olórí àrùn ni. If the Yorùbá still remain in Nigeria, ẹ gbàgbé ẹ̀, a lè rí mú, torí pé wọn ò ní jẹ́ ká rí mú. Ògo yẹ wọn ò ní jẹ́ ká rí lò. Èrè ìdí tá a fi sọ pé ẹja gbára wa, ká gbálẹ̀ wa. Mo máa ń sọ ti pẹ́ pé all these leaders in religion, I don't think God sent them. I'm sorry to use that language. Not all of them o. A rí àwọn bàbá kọ̀ọ̀kan bí bàbá wa Adébáyọ̀, Pastor Adébáyọ̀, a rí wọn. But the majority of them, nǹkan máa jẹ ló rán wọn. Wọ́n rí pé ohun tó ń lọ ní ìgboro, pé patán pa wá bẹ́ẹ̀ nípa ẹran. Wọ́n wá ní pé kí gbogbo wa ká máa wá ṣe deliverance. Deliverance tá a ṣe, tá a ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì tí Boko Haram ká wa mọ́nà tó pa wá bẹ́ẹ̀ nípa ẹran. That is why we say that not individual of Yoruba ló nílò deliverance. It is Yoruba land that need deliverance. Our land need deliverance, not individual. Deliverance. Sherisa. Tí ènìyàn bá wà lórí ilẹ̀ tí ìbínú Ọlọ́run wà lórí ẹ̀, tí ènìyàn bá wà lórí ilẹ̀ tí ohun gbogbo ò lọ bó ṣe yẹ kó lọ ń bẹ̀, àwọn èèyàn tó wà lórí ilẹ̀ yẹn lẹ ìgbé ayé wọn, ìrísí wọn, ìsọ̀rọ̀ wọn lẹ fi máa mọ̀ pé ilẹ̀ tán wà yìí ègún ń bẹ lórí ẹ̀. Ilẹ̀ tán wà yìí àlàáfíà ń bẹ lórí ẹ̀. Ilẹ̀ tán wà yìí ìsinmi ń bẹ lórí ẹ̀.
torí pé ohun tí ilẹ̀ tó bá mí síta á mí sára àwọn tó wà lórí ẹ̀. Ohun tí ilẹ̀ bá mí síta á mí sí ara àwọn tó wà lórí ẹ̀. Lára àwọn tó wà lórí ẹ̀ lẹ́tí máa mọ̀ ìgbé ayé tán gbé. There is curse on Yorùbá land. Torí pé our forefathers wọ́n ti jésù àjàrà, ẹ̀yin wá ń kan àwa ọmọ. There is curse. Tán máa ń tàn wá, ká má tanra wa. It is our land, the Yorùbá land ló nílò ìtúsílẹ̀. Kì í ṣe èmi, kì í ṣe ìwọ. Ẹ gbọ́, ṣé wọ́n ń dẹ́ṣẹ̀ l'Amẹ́ríkà ni? Ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà. Ṣé wọ́n ń dẹ́ṣẹ̀ ní Canada? Ṣé wọ́n ń dẹ́ṣẹ̀ ní London? Ṣé wọ́n ń dẹ́ṣẹ̀ ní Germany, ní Italy? Ẹ jọ̀ọ́, ṣé wọ́n ń dẹ́ṣẹ̀ ní Spain, ní Japan, ní China, ní Denmark, Holland, Norway, all the Asia country? Ṣé wọ́n ń dẹ́ṣẹ̀ ń bẹ̀? Ṣé wọ́n ẹ̀ṣẹ̀ tán dá ní state kan níbẹ̀ gan ó ju gbogbo ẹ̀ṣẹ̀ tán dá ní ilẹ̀ Yorùbá lọ? Wọ́n dẹ̀ ń gbégbé ayé rọrùn síbẹ̀síbẹ̀ àwọn ọmọ wa. Mo rí ẹni tó sọ fún mi sà pé tó ń bá lórí ọ̀fẹ́ ó kì í ṣe pé tó lọ́rin ọ̀tọ̀ ní ẹni yẹn. Ẹni ìdọ́hùn nǹkan ní kó má ṣe ó ṣe ń bẹ̀ wọ́n fi sí ẹ̀wọ̀n ọdún méje ni. Ó jáde ẹ̀wọ̀n yẹn tán ó tún padà bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́. Nígbà tán gbà tó wálé ló jẹ́ káwa mọ̀ pé àwọn ẹni tó bá ẹlẹ́wọ̀n ń gbowó oṣù lọ́hùn. Pé ìkejì wa sọ pé ó sàn kóun ṣẹ̀wọ̀n ní ìlú òyìnbó jù kóun ṣẹ̀wọ̀n ní. Ìyẹn ni pé ẹlẹ́wọ̀n tún gbádùn lọ́dọ̀ wọn lọ́hùn. Adẹ̀lá wà ní ilẹ̀ tó ń ṣàn fún wàrà tó ń ṣàn fún oyin. Ẹwẹ̀ yín míì nínú àpáta ẹ̀gẹ́lẹ̀ ń wò yìí àwọn tí bíbẹ́ ó ṣẹ̀ wú àwọn eléyìí ni. Ó ṣẹ̀ wú àwọn eléyìí. A wà nínú ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin. À ń gbégbé ayé ìpọ́njú. It is because curse is on our land. We need to deliver our land. Tí ilẹ̀ wa tó bá ti bọ́kò nínú ìgbèkùn Fúlàní, ohun tí ilẹ̀ Yorùbá yìí jẹ wọ́n fún ilẹ̀ Yorùbá ní ojoojúmọ́ náà ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sí ilẹ̀ Yorùbá. That is why we are called for total freedom for the Yorùbá race. Ilẹ̀ wa ló nílò òmìnira ilẹ̀ wa. Èrè ìdí tá a fi sọ wípé èèyàn kan tó kájú ẹ̀ òun náà ní Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. It's just like a teacher tí ò tíṣì mathematics rí tán gbà sí ilé iṣẹ́ tán gbà sí school tó lóun fẹ́ lọ tíṣì mathematics. Ẹ mọ̀ pé failure ni. Ó ti ṣe rí. A ti rí rí. Ó ti fèsì ogun rí. Tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò bá gbọ́ ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ kọ́lọ́ má já ríru ẹ̀rí láàrin Yorùbá mọ́. Ṣùgbọ́n a rí ti Gàngán àti ti Ìbàràpá. A rí bí Fúlàní Sẹ́ríkì Gàngán ṣe sọ wípé 1972 ni mi ti wà ní Gàngán títí dìgbà tán fi lé mi. Ta ló lé? Sunday Igboho ló ṣì ń dì. Ó ṣì nídìí bóyá ọmọ ọdún méjì ní Sunday Igboho wà nígbà tó ti dé Ìbàràpá tán ti gbìn bẹ̀ tó di erìkì náà bẹ̀ tí ń dà wọ́n lágbónú. Wọ́n á pààyàn òun náà máa lọ sanwó fún kán tó rìlíìsì òkú. Tán bá jí ìyàn gbé òun ló máa gbowó kán tó rìlíìsì ẹni tó jí gbé. Sunday Igboho ṣì nídìí. Sunday Igboho ló kájú ẹ̀ ààbò ilẹ̀ Yorùbá. Tẹ́ bá ń wo tẹ́ agbọ́pàá bá ń sọ̀rọ̀ kiri pé gbérí ń bẹ ńlé o gbérí bẹ ńlé tó pẹ̀rẹ́pẹ̀tẹ́ táwọn ọmọ ẹ̀ náà sọ̀rọ̀ àwọn di òmùwẹ̀ tán lọ sétí òkú tán lọ ń wẹ̀. OPC di ẹgbẹ́ òmùwẹ̀ létí òkun. OPC di ẹgbẹ́ òmùwẹ̀. OPC di ẹgbẹ́ tí ń fi ìwẹ̀ etí òkun ṣe fashion. Ẹgbẹ́ jagunjagun ilẹ̀ Yorùbá di ẹgbẹ́ abọ́rẹ̀. Tí ò sí ogun kan tá a lè sọ pé wọ́n tọ́ka sí. Tá bá sọ pé wọ́n ti ń jagun bọ̀ tipẹ́ ẹnìkan tọ́ka sí ẹyọ kan tó ṣe fún ilẹ̀ Yorùbá. Ṣé ńgbà tí wọ́n sọ tí wọ́n ń jà láàrin OPC fásọsí OPC
tán demarcate láàrin wọn tó sọra wọn dógún tó sọdógún ṣé ìjà Yorùbá nìyẹn ṣùgbọ́n èèyàn kan dìde ó gbọ́ pé Fúlàní yọ ìran òun lẹ́nu ní Ìbàràpá he faced them ó ṣí wọn nídìí kì í ṣe Ìbàràpá nìkan ní Sunday Igboho ti ṣí wọn nídìí o ó ṣí wọn nídìí lẹ́kìtì ń bí wáyé o ó ṣí wọn nídìí lógùn state o tí ò bá jẹ́ pé n tó wà ńlẹ̀ ìbá tún ṣí wọn nídìí ní Ìgbómìnà that is why we are saying that we are in bondage ó ṣòro fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu láti lè gbé embargo tí Buhari gbé sọ́rùn Yorùbá láti lè gbé kúrò kẹ́ lè mọ̀ pé àwọn all our leaders wọ́n ti di ẹrú. Ó ti ṣe rí téèyàn kan bá sọ fún yín pé gbérí ń bẹ́ńlé rẹpẹtẹ ẹbí léèrè pé ibo ló ti lò ó ṣé etí òkun táwọn ọmọ ẹ ti lọ ń wẹ̀ náà ti lò ó. Let us say the reality ni mo fi sọ wípé tá a bá fi ìtìjú pa òtítọ́ tì tá ò bá lè sọ kì í ṣẹ̀bi ló máa dà èyí tí àwọn bàbá wa kọ̀ lánàá tí wọn ò lè sọ ló dogun sínú ayé wa lénìí ló di ogun sínú ayé wa lénìí torí àwọn bàbá yẹn rí òótọ́ wo igbe kò kàn mí 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 nígbà tí Boko Haram bẹ̀rẹ̀ látọ̀kan tá ń gbọ́ bọ̀nú o wọ́n èyí tó ti yẹ káwọn bàbá yẹn kó ṣiṣẹ́ ààbò káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kò kàn mí tí tó fi kàn wá. Bàmí Àjàyí Ayọ̀mí di méjì agbára yìí fò kò torí ayé yìí ò ní fòyín ru Jimoh Moses adára fún yín Comfort aró tó wà bí a ṣàdára fún gbogbo yín ẹni tó sọ pé gbérí ń bẹ ńlẹ̀ ẹgbẹ́ abẹ́rí gbérí pọ̀nlẹ̀ rẹpẹtẹ èmi ò ń ṣọba ìlú o ẹ má yájú sí mi o mi ò ń ṣọba ìlú o ọba jagunjagun ni mi o ẹ sọ pé ogun mélòó ló ti jà ká yọ ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ kúrò nínú ọ̀rọ̀ Sunday Igboho ẹja yọ kúrò ká wá fèsì ogun Ìbàràpá èyí tó jà lẹ́kìtì ń bí báyìí èyí tó jà lógùn. Thank God the present governor of Ogun State ṣì wà láyé òun ló pe Sunday Igboho pé ó ti ṣe ti Ìbàràpá wọn wà lógùn State ń bí báyìí and the man went there ó ṣí wọn nídìí ṣẹ́rí tá a bá ń sọ̀rọ̀ Sunday Igboho tá a wá ń sọ̀rọ̀ Gani Adams ó dàbí gbà tá a bá ń sọ̀rọ̀ Saheed Òṣùpá tá a wá ń sọ̀rọ̀ Òkìkí ṣẹ́rí pé ó jìnnà síra wọn Òkìkí bright àbí kí ló ń pera ẹ̀ alákapẹ́là nígbà tá a bá ń sọ̀rọ̀ Saheed Òṣùpá o téèyàn kan wá sọ pé òkè Saheed Òṣùpá faṣọ sí Òkìkí bright rí pé ó jìnnà síra wọn bẹ́ẹ̀ lọ̀rọ̀ Gani Adams àti Sunday Igboho sí rí ká fi Sunday Igboho ká fi wé Saheed Òṣùpá ká wá fi Gani Adams ká fi wé Òkìkí bright ṣẹ́rí pé ó jìnnà síra wọn. He have no record to show that he can secure the Yoruba land. The only person that can secure the Yoruba land is Sunday Igboho. Number one, whoever that want to secure the Yoruba land, kò ní ní ìgbéraga, Gani ní ìgbéraga. Whoever that want to secure the Yoruba land, that want to fight for the freedom of the Yoruba land, kò ní jọra ẹ̀ lójú, Gani jọra ẹ̀ lójú. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ju oyè ọba bòmíì lọ, ọba abu. Oyè ẹnu bodè Aláàfin Ọ̀yọ́ tó ń kàrámọ̀ fún wa. The whoever that want to work for the Yorubas, ó máa jẹ́ èèyàn kan tó kó èèyàn mọ́ra. Kì í ṣe ẹni tó máa sọ wípé Bọ́lá Ahmed Tinubu ó ní àwọn ikọ̀ tó fi ń pààyàn kiri. Tí ò ní máa bá ti ó sọ́tò dẹ̀ sẹ́ni pé tẹ́ ẹ bá rí ẹgbẹ́ kan tó dàrú ní ilẹ̀ Yorùbá ọwọ́ Bọ́lá Ahmed Tinubu wà ń bẹ̀ ṣé irú ẹni yẹn ló fẹ́ tò ìlú. Sunday Igboho make a mistake abuse Ọọ̀ni of Ifẹ̀ ó lọ bẹ̀ ó lọ fẹnu nulẹ̀ pé kó tó lọ ló ti sọ fún wa pé ẹ má bú àwọn ọba yẹn mọ́ àwọn ló gbé òun àfàwọn ọ̀tá wálẹ̀
á dá fún ẹ bàbá mi wọ́n ní jagunjagun yàtọ̀ sí jánu ẹni tó lè tá a ti rí pé ó ṣe rí ẹni tó lọ sójú ogun tó bọ̀ náà ń pè ní jagunjagun ẹni tó lọ sójú ogun tó bọ̀ náà ń pè ní jagunjagun ẹni tí ò jagun rí tó jẹ́ pé agbádá white ló ń wọ̀ káàkiri tó ń sọ́ra wọn di òmùwẹ̀ létí òkun nígbà táwa wà lẹ́kọ̀ọ́ àwọn láyé Rájí Rasaki àwọn ṣọ́ọ̀ṣì aláṣọ funfun Kérúbù and Séráfù Sẹ̀lẹ̀ àtàwọn pásítọ̀ kan tán takú sétí òkun Rájí Rasaki lọ ń lé wọn bẹ̀ ni lọ ń lé wọn bẹ̀ ni. Ẹgbẹ́ jagunjagun lẹ̀ Yorùbá àtọba jagunjagun lẹ̀ Yorùbá ti di òun náà ti ń ṣòdodo fáwọn ọmọ lẹ́yìn ẹ̀ ẹ lọ wo fídíò ẹ̀ dáadáa. I don't want to promote rubbish. ẹni tó ti jagun rí tó ti ṣe rí tó ti fèsì Fúlàní tó ti ṣí nídìí Mákindé kò fẹ́ kí Sunday Igboho lọ. The majority of Yoruba people they did not support it. Ikúdé àwọn ọba Ìgàngán sọ pé ń gbà yẹn lọ́run pé kí Sunday Igboho má wá but ọmọlọ́mọ sọ wípé no òun ò lè fojú ńlẹ̀ ó lọ pé ohun tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. That is what we call jagunjagun. Orú ènìyàn bẹ́ẹ̀ yẹn ló lè ṣe kíni ló lè secure ilẹ̀ Yorùbá. We need our security. We need to secure the Yoruba land. We need to have our own total freedom. That is the only way out. Torí nínú ìjọba ọmọ Yorùbá one of the Yoruba leaders náà ń pa wá bí ẹni pẹran yìí o. Ẹ mọ̀ pé kì í ṣe oyè ìdílé tẹ́ bá kọ̀ tẹ́ bá ní ẹ̀ ní fi Nàìjíríà lẹ̀ kì í ṣe oyè ìdílé tó bá yọ Tinubu á kúrò ń bẹ̀ tí Tinubu bá kúrò ń bẹ̀ kí ló máa jẹ́ fèètì Yorùbá. Wọ́n á kàn máa láìní wa ni wọ́n á máa dúbò àbọ̀n ṣe ń dúbò wọn nínú igbó yẹn. Wọ́n gbà mí wọ́n á dédé rù wá lọ sí Third Mainland Bridge wọ́n á sọ wá sómi because we refuse to do the right thing. Because we know the right thing to do, we fail to do it. Because we refuse to do the right thing. Ẹ má pè mí fóònù yẹn ni mo fi ń ṣe program lọ́wọ́ fóònù kejì yẹn ti ní kọ́má. Because we refuse to do the right thing. Ẹni tí ò lè gbalé bàbá ẹ̀ tó lóun fẹ́ gbà lù. Ẹni tí ò lè jà fún ara ẹ̀ tó lóun fẹ́ jà fún ìlú. Tán bá ń tàn wá ẹ má jẹ́ àtànra wa. Sunday Igboho kájú ẹ̀. Àwọn OPC Afẹ́nifẹ́re OPC Frederick Fashion New Era Reform Àgbẹ̀kọ̀yà they are ready to support. They see Sunday Igboho as a humble person. Pé kì í ṣe ebi kì í ṣe pé ó fi Yorùbá ń wá owó kiri. Ọmọ ìyẹn wa ṣe akíní kan gbèrígbèrí wá jáde síta ọ̀gá wọn the achievement àwọn tó ń béèrè achievement Gani Adams achievement wọn rèé almost 120 acres of land ló ti rà létí òkun ṣé n tán ní kí jagunjagun wá ṣe nìyẹn tó bá rà tán ńgbà tó bá bẹ̀rẹ̀ sí ń ta tí atẹ́gùn ẹ̀ ò fẹ́ sẹ́yìn ọmọ ẹ̀ gba ẹlẹ́ṣẹ̀ máa mọ̀ pé nǹkan tí ò dá ti bà yín. Anybody can acquire whatever you like, but you know you call yourself a warrior for the Yoruba land. We need to act like a warrior. Bàbá mi ṣe fẹ́ pè sórí ní ètò ni. You need to act like a warrior. Torí odò ń gbá rèrè wa lọ. Don't let us deceive ourselves. We need Sunday Igboho. Lẹ́yìn Ọlọ́run. Lẹ́yìn àwọn kábíyèsí wa yìí tí mo mọ̀ pé wọ́n máa jí. We need Sunday Igboho. Mo rántí ìgbà tí èmi ni mo pè é pé kábíyèsí
Adélukan báyìí nígbà tá a bá wọn ọba bẹ̀ sọ̀rọ̀ ìfúnṣẹ́ gan wọ́n ní ká pa kámẹ́rà pé wọ́n lè bá wa sọ̀rọ̀ pé Fúlàní àrà tó wù wọ́n náà dẹ̀ ń dáńbẹ̀ sà pé population ìlú mẹ́rẹ̀ẹ̀rin tí à ń wò yìí sà population màálù tó wà ń bẹ ojú tàwọn ọmọ ìlú lọ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń pé wọ́n mọ̀ kàn fẹ́ kógun jà wọ́n ni wọ́n ti ń kúrò nínú ìlú yẹn ó ní báwo la ṣe lè dé ìlú yẹn ní tó béèrè lọ́wọ́ mi nìyẹn ní ọjọ́ yẹn lọ́hùn mo ní báyìí wọ́n láwọn ti débẹ̀ rí later sà ṣé kí n pe máa nọ́mbà àtẹ máa pè sí 08064993262 08064993262 after program torí nọ́mbà yẹn gangan ni mo fi ṣe program lọ́wọ́ sà làbí nígbà I need the support we need phone we can be able ẹ lè máa pè wọlé kájọ máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ tó wá ní ibẹ̀ yẹn ó ti débẹ̀ yẹn rí mo níbẹ̀ ni sà ibẹ̀ yẹn jáde sí Kwara State bẹ́ẹ̀ níbẹ̀ ni sà ó ní ìsókè àfi bó dé ìjà ogbó kó ooru ni mo dédé gbọ́ kọ́rọ́rọ́kọ́rọ́ èrèlé májà sọ láre lè ẹ̀ ló májà lọ ní bàbá Èkìtì àwọn ti padà sí Ìbàdàn padà sí wo níbo lẹ ti ń bọ̀ wọ́n ní bí tá sọ fún mi lọ́sàn-án yẹn àwọn ti parí iṣẹ́ bẹ̀ wọ́n bí ìyá wọn kú irọ́ o kò ju bí 2 hours lọ́ba ìlú yẹ pé mi pé bàbá Èkìtì ẹ ṣe torí Yorùbá ó rìn tòrútòrú the love of the Yorùbá kì í ṣe nínú ẹ̀ ló wà inú ọkàn ẹ̀ ló wà inú ọkàn tẹ́nìyàn bá fẹ́ mú ìfẹ́ Yorùbá kò lọ́kàn Sunday Igboho á la ọkàn ẹ̀ tí ò dẹ̀ possible ló fi sọ wípé Ọlọ́run ló lẹ̀mí Ọlọ́run ló mọ̀gbà tí máa kú kò dẹ̀ ní kú kékeré because God loved the Yorùbá race èrè ìdí tó fi fún wa ní special gift nìyẹn special gift náà ní Sunday Igboho that tí Fúlàní lè sọ wípé táwọn bá gbórúkọ ẹ̀ òtútù á mú àwọn ìbẹ̀rù á wọnú ọkàn wọn we ní Sunday Igboho ẹ̀yin kábíyèsí wa tó bá jẹ́ pé lóòótọ́ ni ìfẹ́ ìran yín wà lọ́kàn yín we ní Sunday Igboho bàbá Bọ́lá Ahmed Tinubu béwúrẹ́ bá jẹ lọ á padà wálé o bágùtàn bá jẹ lọ á padà wálé o ilé o làbọ̀ ìsinmi oko ilé o làbọ̀ ìsinmi oko bàbá Tinubu ó jẹ lọ sàbújá tó bá yá padà wá sékò o àbí ilé o làbọ̀ ìsinmi oko ẹ tún lè ṣe ni mo fi sọ wípé bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ kí Yorùbá ó jèrè yín free Sunday Igboho allow this man to secure the Yoruba land. Fulani, they did not work for the Yoruba, they did not work for Igbo, they work for their own people. Work for your people. Ẹ má gbàgbé ayé Ọbásanjọ́, mò ń tẹnu mọ́ Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ má gbàgbé ayé Ọbásanjọ́ yìí ṣe Yorùbá. It was not a pure Yorubas. Tẹ́yìn gan mọ̀, ibi tí yín ò ní kọ́ máa o. Àwa ò sí láyé nígbà tán wọn àti bí wa nígbà tán bí Ọbásanjọ́ but lára àwọn tẹ́jọ́ romance káàkiri náà lẹ́jọ́ lẹ́ ń sọ fún wa wípé ọmọ Anambra ni Ọbásanjọ́ kì í yá ẹ̀ lọ́mọ Abẹ́òkúta ìwà ẹ̀dẹ̀ rí ìwà tó ń wù náà ìwà kó tako Yorùbá ni wọ́n sọ tó fojú ọmọ Yorùbá rí nígbà tó wà ní army yes bàbá wa kan sọ ìtẹ̀ fún mi Kọ́lẹ́ni Ayọ̀ Àríyọ̀ kí bàbá yẹn tó kú Kọ́lẹ́ni Ayọ̀ Àríyọ̀ pé Ọbásanjọ́ is a foolish man. He was not a pure Yorùbá. He disgraced Yorùbá. He fight against Yorùbá everywhere. Ẹ má gbàgbé ayé Ọbásanjọ́ ẹ jẹ́ kí Yorùbá ó jèrè yín. Senator Anthony Adefuye ó ní this is first Yorùbá man to become a president of Nigeria. Ṣé kò yẹ kí Yorùbá ó jèrè yín tó bá jẹ́ pé lóòótọ́ you are the first person to become a president of Nigeria a Yorùbá mà ìgbé ayé Ọbásanjọ́ lẹ ṣì ń gbé lọ́wọ́ tí Buhari bá lè ṣe everything tó kó AK-47 fáwọn ọmọ ẹ̀ àwọn basuka bí báwo lẹ ṣe ń pè
tó ń darí wọn bọ̀ sílẹ̀ Yorùbá káwọn máa fèsì wa. We did not say that you give us AK-47. Free Sunday Igboho. Allow us to fight for our freedom. Allow us to fight for our security. Let us secure the Yoruba land. Sir, Baba, Brigadier General Kule Togun. Àgbàlagbà ni wọ́n. It was one time a SS director tell the DSS lẹ́ni tó wí pé the Fulani has already invaded the Yoruba land with full arm. Ta ló fún wọn ní full arm yẹn? Buhari. Oore wo ni Yorùbá fẹ́ jẹ lára yín? That is why àwa ò sọ pé kẹ́ ẹ jáde síta kẹ́ ẹ máa fight àwọn Buhari kẹ́ ẹ máa fight àwọn Fulani. Allow Sunday Igboho and the youth of Yoruba nowadays, they are already wake up. We are ready to fight for our right. We are ready to fight for our land. We are ready to fight for our own security. Free Sunday Igboho. That is only what we ask for. Torí tí àlọ́ bá jẹ lọ, àbọ̀ àbọ̀. Làwọn Yorùbá fi sọ pé àlọ́ tí a alábàáhùn, àbọ̀ tí a ná ẹ̀. Àlọ́ tí a bọ̀. And ẹ̀yin ọba tẹ́ ẹ̀ ń gbé Gani lẹ́yìn káàkiri, ọ̀tá Yorùbá ni yín o. Ẹ̀yin ọba tẹ́ ẹ̀ ń gbé Gani lẹ́yìn káàkiri, I repeat it, ọ̀tá Yorùbá ni yín. Ṣé ẹni tó ti sọ̀rọ̀ ẹ̀ di awẹ́dò tó jẹ́ pé ó kó àwọn ọmọ OPC ẹ̀ tó yẹ kán fọwọ́nú gbó kán máa lé àwọn Fúlàní, ó kó wọn lọ sí etí òkun wọn lọ ń wẹ̀. Ó kó wọn lọ sétí òkun. Mo máa ń sọ pé àwa ọmọ Gani Adams rè o, ó wà nílẹ̀ rẹpẹtẹ o, àwa tó bá ní oníkíní kan àwa náà kàwé ogun, wọ́n kàwé ogun létí òkun. Tó bá ló níwèrè àwọn náà kàwé ogun o. Ṣé etí òkun, ṣé inú òkun náà ti fẹ́ lọ máa fáìtì Fúlàní? Ṣé etí òkun náà ti fẹ́ lọ secure Yorùbá? Ọlọ́run wọ́n ń tan Yorùbá dẹ̀ ń tanra ẹ̀. Wọ́n ń tàn wá, àwa náà dẹ̀ ń tanra wa. Ṣé etí òkun ló ti fẹ́ fáìtì Fúlàní? Rárá mi àìsí ìgbàdé ṣe dáadáa fún yín, ojú òní tìyín. Ṣé etí òkun ni? Let him show the record. Wọ́n lè pàtàn Gani fáwa. A tún mọ àwọn bàbá tó mọ nígbà tí Gani wá betrayed bàbá Frederick Fashion. Mọ́tò rẹ́dì lòun àti Dúpọ̀ ní tìrí gbé wá. He have no record. Ó ti pẹ́ táwọn ti ń ja ìjà agbára bọ̀. Mo ní fídíò kan píṣọ̀ kan lé níbi tó kìlọ̀ tí mu tó ti nanú tó nà kó síta báyìí nígbà tó ń da àárín OPC ìrú ni. Sunday Igboho have a record tí everybody mọ̀ tó ṣèkì gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ máa káàkiri ká máa béèrè àwọn èèyàn tẹ́ bá ń béèrè Gani Adams, wọ́n á bi yín léèrè pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀. Ta ló ń jẹ́ Gani Adams? Tẹ́ bá béèrè lọ́wọ́ èèyàn bíi méjì bíi mẹ́ta nínú mẹ́wàá tẹ́ bá fi béèrè mẹ́sàn-án àbọ̀ máa sọ fún yín pé Sunday Igboho akọni ọmọ ni. Àìmọye àwọn tó máa pè mí pé bàbá Èkìtì ẹjọ́ ọmọ nídìí nǹkan bá bàbá ìmọ̀ ni ẹ̀yin ọ̀gá yín ò dẹ̀ ń ṣe èèyàn báyìí o. Sunday Igboho onínúure ni àmọ́ ní téèyàn ò bá ní èèyàn ò lè fi tọrẹ ọ. Ẹ jẹ́ kájọ pọwọ́pọ̀ kájọ gba ilẹ̀ wa kò nínú ìgbèkùn tá a wà. Gbà yẹn lẹ máa mọ̀ pé kò yẹ ká rí ọmọ Yorùbá kan tí ọmọ ṣàgbéjẹun. No. Kò yẹ ká rí ọmọ Yorùbá kan tí ọmọ ṣàgbéjẹun. Àwọn bàbá kan sọ pé ẹ má sọ̀rọ̀ nípa Gani mọ́. Tí Gani báyìí ń jáde síta tó ń convince àwọn èèyàn, we continue say the truth. Tá a bá kọ̀ tá a bá sọ òtítọ́, ó máa di ogun olódogun sí wa lára yìí. He did not have anything to offer the Yorùbá race. Failure ní Gani. Ó ní mo fi sọ pé ọ̀rọ̀ yẹn dàbí nígbà tá a bá ń sọ̀rọ̀ Sunday Igboho, tá a bá ń sọ̀rọ̀ Gani, ó dàbí nígbà tá a bá ń sọ̀rọ̀ Saheed Òṣùpá. Orí tó tóbi yẹ orin ló wà ń bẹ̀. Ikú Sunday Igboho tó tóbi yẹ ètò ìlú ló wà ń bẹ̀. Ká wá máa sọ̀rọ̀ òkìkí. Ó yàtọ̀ síra wọn. Ó yàtọ̀. Torí a ti rí èèyàn kan tó perform. A ti rí èèyàn kan tó perform. Gọ́vnà ò fún lórí ọ̀fẹ́ kó lọ. Ó lọ. Kó tó wá máa ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀. Ó lọ.
ó dẹ̀ ṣí ẹni yẹn nídìí ìlú yẹn lénìí wọ́n ń gbádùn bẹ́ẹ̀ lónìí. àwọ̀ gẹ̀kọ̀ àbí kílẹ̀ kọ ìsà kò yé mi o. ó lọ ṣíndì Sunday Igboho was ṣe 53 nàbí 54 bí ọmọ ọdún méjì ní Sunday Igboho jẹ́ nígbà tí Sẹ́ríkì yẹn ti wà ní Ìgàngán ṣùgbọ́n Sunday Igboho sọ pé mo fún ẹ lọ́jọ́ méje o, thou shall not allow me to meet you here again ni o, ó máa di wàhálà o lórí ilẹ̀ bàbá mi o, ẹ pa ilẹ̀ ẹrù yín mọ́. ó dàbí pé Buhari ló wà lórí oyè ńgbà yẹn, Fúlàní ló wà lórí oyè ńgbà yẹn. wọ́n ní àgámà lìsàlẹ̀ ló ń jẹ́ redneck olódòǹgbò. Oh my God. ó lọ commissioner of police of Oyo State say Sunday Igboho should not go, but Sunday Igboho sọ pé ní àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ ní obìnrin ni. Can you allow them to be killing your people in Anambra like this? ó lọ and the record is there today. àwọn ará Ìbàràpá ń jubilate ní pé Olúwa ṣeun tó fún wa ní Sunday Igboho, tí ó bá jẹ́ Sunday Igboho ẹni máa ní mo ní 2 years ago wọ́n kó cassava síta pé ṣé ìlú iná ti ń kó cassava ńgbà tá a lọ yìí ọ̀tún àtòsí la ti ń gbòòrò òórùn gàrí. inú mi dẹ̀ dùn pé this man kí la ti ń pè ọ̀pìtàn ilẹ̀ Ìbàdàn yìí ló kóṣù sínú mọ́tò tó ní kẹ́wò pé ìkẹta ilé tírélà náà fi wá ń kóṣù ní Ìbàràpá. iṣẹ́ ọwọ́ Sunday Igboho ni. ìyá mi aláṣeyọrí ọmọ Yorùbá kò ní bàjẹ́ fún yín ìyá mi. Sunday Igboho lọ, he deliver them. kí ló deliver? ṣé individual ló deliver? No, that is why we are saying that it is not our individual ló nílò deliverance. Ìbàràpá land ní Sunday Igboho lọ deliver. nígbà tí Ìbàràpá land get that deliverance, ṣé deliverance àbí delivery ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀mọ́ òyì. mo ti sọ fún yín, I went to University of Taylor, read Tin Lawrence. ṣe gbọ́ mi bí ma ṣe ń jù ẹ ṣáà máa gbà bẹ́ẹ̀ àdéhà ni kẹ́ máa bá mi fi tẹ̀lé. ó lọ sí Ìbàràpá. Ìbàràpá, the Fulani has already captured the land. tó bá ti capture ilẹ̀ àwọn tó wà lórí ẹ̀ pápápá wọn ti dẹrú ẹ̀. olófin ní pé tán bá jí ló fi jẹ́ pé tán bá jí àwọn èèyàn gbé ní Ìbàràpá tán bá fẹ́ gba onítàn padà wọn á lọ bá Sẹ́ríkì yẹn wọn á bẹ̀bẹ̀ olóma bíìlì wọn ẹ lọ mú 2 million wá. tí wọn bá ti rí 2 million ẹni yẹn kò gba ìtúsílẹ̀ nìyẹn. brother wa Dr. Aborode tán pa kán tó rìlíìsì òkú ẹ̀ bẹ́ẹ̀ Sẹ́ríkì Ìgàngán gba 4 million naira. wọ́n jí ọmọ ọba gbé, àwọn ọba Ìgàngán gbà yẹn ó ti sọ wọ́n di ẹrú. àkọ́dí àwọn tó lọ wọ́n ní pálásì ọba, pálásì Sẹ́ríkì Ìgàngán ó fàìn ju pálásì ọba ìlú lọ, ọba oníkan. wọ́n jí ọmọ ọba gbé. Sẹ́ríkì Ìgàngán gba 4 million kó tó rìlíìsì ọmọ ọba torí pé kí ni wọ́n ti capture ilẹ̀ yẹn. Sunday Igboho wá wò ókè tó ń bá ní kó ń deliver èèyàn kan, kó ń deliver méjì ń bíbáyìí, kó ń deliver méjì ń bíbáyìí, kó ń deliver méjì ń bíbáyìí, the work will not be perfect. ẹ má fi òyìnbó ó ní kí n má wo òyìnbó pé lámi ló lè yá mi. ókè mo ti gbọ́ o, ẹ ṣe òyìnbó mi òyìnbó yẹn máa ń kíláàmù mi ni ó máa ń gùn mí. But Sunday Igboho lọ sí Ìbàràpá. He delivered the land. He delivered the land. Before kí Sunday Igboho tó lọ sí Ìbàràpá kó tó deliver Ìbàràpá, wọn à lè lọ sóko mọ́, wọn à lè ṣiṣẹ́ ajé mọ́, ebi ti ń pa wọ́n, ikú tún ń pa wọ́n. But immediately Sunday Igboho delivered them, delivered the land. Tí tán deliver
ẹni tó lóko lè fi ìfọ̀kànbalẹ̀ lọ sóko lọ kú iṣẹ́ oko bọ́n ṣe ń kàgbàdo síta náà ń kó ẹ̀gẹ́ síta àti rí lára wọn tó fi owó ẹ̀gẹ́ tó fi ra mọ́tò àti rí lára wọn tó fi owó ẹ̀gẹ́ tó fi kọ́lé òní